ṣe fídíò pé wọ́n ba orúkọ wọn ní Odùduwà dé ní gbèrègbèrè àwọn èèyàn sọ̀rọ̀ sẹ́ni yẹn kẹ́lẹ́ wà kó borúkọ Muhammed jẹ́ kó ní Muhammed nínú gbèrègbèrè àbí kó ní Jesus nínú gbèrègbèrè wọ́n á ní Yẹmí Ṣọládé wọ́n ló káàsì fún ọ̀ni wọ́n ló ṣàwàdà ni ló wá fi dákú pé ló bá dákú pé Odùduwà nínú gbèrègbèrè tí Christian bá dá sọ fún Muslim pé Muhammed nínú gbèrègbèrè Christian sọ pé wọ́n lo Muslim sọ pé ń blaspheme kò even Christian gan ò lè sọ pé Muhammed nínú gbèrègbèrè Muslim gan ò lè sọ pé Jesus nínú gbèrègbèrè wọ́n àti wọn wáyé pé Odùduwà nínú gbèrègbèrè so ohun tí wọ́n máa fi wá lónìí nìyẹn pé àwa náà sí ní technology tiwa ńlẹ̀ náà wọ́n láà ní technology pé wọ́n pé ìgbà tán dé wọ́n fún wa technology àti ní technology tiwa ńlẹ̀ àwa àyàn àwọn Yorùbá ní embrace technology wa àwọn ní òṣèké àwọn náà mọ̀ pàdé technology bí àwọn òyìnbó ṣe mọ́ kọ alphabet tiwọn làwọn sì alphabet tiwa náà kí wọ́n tó dé tí Yorùbá kọ ABC alphabet òyìnbó 26 ni alphabet Yorùbá ó gbé tiwa ó du tiwa ó du tí àwọn Yorùbá ní 256 ní ó du Yorùbá 256 ní ara ẹ̀ ní ó gbé ọ̀yẹ̀kú ìwọ̀fún so báwọn bá tiwọn náà ṣe ń tẹ àwọn symbol yẹn communication ni ṣebí symbol la fi communicate Tani A B C is ordinary symbol yẹn la fi communicate symbol làwọn bá sẹ́wọ̀n fi communicate but àwọn àgbàlagbà àwọn tó yẹ babaláwo nìkan àwọn nìkan ló mọ̀ wọ́n àti àwọn Yorùbá náà tá a fi lè wá ṣe research lórí symbol yẹn káàdùn ọmọ fi communicate ìgbésẹ̀ àwọn abáwá ni kẹ́ẹ̀ tó kó bọ́dé láti ìrọ̀rí bì láti ṣe gbogbo ẹ̀ bì tẹ́ bá dé China nítorí kí China ò develop ju every country lọ lónìí nìyẹn level China fi ń develop ó ju gbogbo country lọ láyé torí pé symbol náà China fi communicate tó bá ní house ní China symbol ni ó lè kò ju méjì lọ tó bá ní hospital symbol yẹn kò ju méjì lọ there are many things táyé pé symbol ní China fi communicate nígbà tí coronavirus dé China tó fún coronavirus symbol mi tí a fi connect coronavirus so àwọn náà ní mr àwọn náà fi complicate tẹ́tà àwọn àbá ìgbìyànjú wọn ni àwọn mọ̀ tẹ́ ni wọ́n mọ̀ tẹ́ ni tẹ́ bá ti wá tẹ́ fún gbogbo èèyàn everybody yóò mọ̀ tó wọ́n tẹ́ pé ìtẹ́ni sọ ni ìyẹn ni odù tiwa odù ó wá látara ọkọ̀ ìtẹ́tà sọ pé Odùduwà ibẹ̀ lodù yẹn ti jáde odù àwọn bá tí wọ́n tẹ́ ni odù tó wà 256 ni táwọn ẹ̀dẹ́ mọ̀ odù táwọn ẹbí àwọn English tẹ́lẹ̀ mú alifábẹ́ẹ̀tì 26 wà fún wa pàtàkì náà ti wá ní technology àwọn ọmọ Yorùbá wà develop technology tiwa àwọn embrace tiwọn àwọn dẹ̀mọ́ tí wọ́n wá láti kó wa lẹ́rú ni wọ́n fẹ́ kó ọ̀nà tiwa lẹ́rú láti mú story wọn wá Muhammed ṣe kíníkan wọ́n wá mú story book méjì wá bẹ́ẹ̀ Quran wọ́n wá mú story book méjì wá ó dàbí àǹdà àwọn ọmọ wọ́n wá impose lára lórí pé káwọn máa tẹ̀lé tiwa táwa nílẹ̀ àwọn wà sí ìgbìyànjú rẹ̀ àwa àfilẹ̀ àwa pàtì ọ̀nà kejì tí Yorùbá gbà communicate ni àròkò is a symbol ìtí tá tí mo fẹ́ kílẹ̀ mẹ́rin pé symbol la fi communicate symbol ABC is a symbol tí Arabic náà ẹ̀kọ́ tí mo kọ́ alif ba ta is a symbol mo kàn wọ́gi kẹ́ mo wọ́gi kejì yóò ló balẹ̀ is not symbol táwọn tí wọ́n bá ti wá ìyẹn ló dù táwọn fi communicate nígbà yẹn apójú yẹn la fi communicate ni gbogbo sọ Tani àní ni orí ẹnìkan òsùn wọn gbogbo aláàlè mo bá fà sọ̀rọ̀ nígbà tá a bá ti bòdù tí tó dùbọ̀ wí àti mọ̀ àti lè tú a lè mọ bá àwọn ancestor wa sọ̀rọ̀ tí wọ́n sì lè mọ gbọ́ sí wa lẹ́nu gbogbo sọ Tani àní ni ṣùgbọ́n ọbọ̀ ọlọ́mọ ti lọ pe abú bàbá daddy là ń praise iná Yorùbá bàbá bàbá là ń praise ancestor ti wà àti pàwọ́ tì ibi tá a ti sọ̀nù nìyẹn àwọn kan comment pé wọ́n ní Yorùbá ò ní ìmọ̀ ìjìnlẹ̀ kan ìmọ̀ ìjìnlẹ̀ Yorùbá ẹ̀yin lẹ̀ ṣàwárí ẹ̀ lẹ̀ ṣèwádìí pẹ́ odù táwa náà ń tẹ̀ it's a symbol 1 2 3 ABC alif ba ta za in Arabic is a symbol tí wọ́n tó pọ̀ láti communicate táwọn náà bá rẹ̀ communicate wa a mọ̀ sà méjì a mú èjì ogbè ṣe àkẹ́ odù ní ìgbàlá sọ́dí méjì ó ti di èjì ogbè àwọn ló fi communicate ìtàwọn bá tẹ́lẹ̀ náà fi communicate ní ẹ́ àwọn celebrate wọn àwọn celebrate wa tẹ́lẹ̀ máa roko wá tẹ́lẹ̀ mú àdá tẹ́lẹ̀ sínú igi kan tẹ́lẹ̀ sínú ewé igi ìrókò tẹ́lẹ̀ sínú egbò igi mọ́ngò gbogbo ẹ̀ ló ti ní tí message to pass lọ́tọ̀ọ̀tọ̀ tẹ́lẹ̀ mú igi orógbó tẹ́lẹ̀ sínú kan tẹ́lẹ̀ sínú ewé tẹ́lẹ̀ wé mọ́ra wọn wọ́n ti tẹ́ fi okùn dì ó ti ní tí ó túmọ̀ sí
báwo lọ sí communicate nìyẹn tí wọ́n yẹn làwọn ò develop làwọn òyìnbó fi wá kó wa lẹ́rú lókù làkà ìwà wọ́n máa sọ wá dọmọ ọlọ́mọ wọ́n sọ ọmọ ọlọ́mọ di wa wọ́n bàbá àwọn pèsè tiwọn nígbà táwọn fẹ́ mẹ́sìn wà tẹ̀sí mọ̀ pé ọlọ́run Allah Jesus ọlọ́run Allah àti Jehovah àti God kankan náà ni bí wọ́n sọ pé kí a mọ̀ ṣe ti ṣùgbọ́n ìkónilẹ́rú tó fi kó wa lẹ́rú náà ṣe gbanti àwa ní ẹ mọ̀ pé ẹni tó wá fẹ́ yẹ̀yàn jẹ kò wá stand tí wọ́n ní torí pé wá kó wa lẹ́rú ló sọ fún wa pé ní táwa ní yìí irọ́ ni o wọ́n tún wá sọ̀rọ̀ kan tó fi yẹ̀ mí lẹ́nu wọ́n sọ pé gbogbo àwọn òrìṣà táwa náà bọ̀ yìí àwọn náà ti bọ́ rí ní pé so ní táwọn onímọ̀ àwọn ti bọ́ rí táwọn á padà mọ God táwọn padà mọ Allah ní pé so èyí táwọn náà bọ̀ yìí ká lọ kó ogun ẹ̀ pàtì wọ́n fẹ́ yìn wá jẹ ni wọ́n mọ̀ fẹ́ fi tiwọn tẹ́tí wá rí ni tẹ́ bá rántí àwọn yìí náà lọ́wọ́ wá kó wa lẹ́rú o wọ́n kó wa lẹ́rú ara wọ́n kó wa lẹ́rú oúnjẹ wọ́n kó wa lẹ́rú nǹkan wọ́n kó wa lẹ́rú àlùmọ́ọ́nì góòlù tó ta nílẹ̀ yìí wọ́n kó wa lẹ́rú rẹ̀ pàtó wá padà wá wọ́n tún wá kó wa lẹ́rú ọpọlọ ẹ mọ Yorùbá ẹ jẹ́ ajẹ́ mọ́jà sùn ṣé tí wọ́n wá pàrọ̀ àbálẹ́ sóòtù káà náà lẹ́rú ni ní òrìnà tó wà ní Yorùbá tó fẹ́ bọ́ lóko ẹrú tí ká mọ̀ sóko ẹrú wọn lọ ní ẹkọ ẹrú Saudi ẹkọ ẹrú Fúlàní ẹkọ ẹrú Ugbe sí ká mọ̀ sí lọ ní.